pẹ́pẹ́pẹ́pẹ́ ìmọ̀lùkùtù pẹ́pẹ́ ìmọ̀rẹ́ ooo ẹ máa wò nínú pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ìmọ̀lùkùtù pẹ́pẹ́ ìmọ̀mọ̀rẹ́ ooo ẹ máa wò nínú sexy sexy èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀dẹ̀rọ̀ rẹ̀ pa sexy pretty èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀dẹ̀rọ̀ rẹ̀ pa ìmọ̀lùkùtù pẹ́pẹ́ ooo ẹ jẹ́ wá nǹkan ṣe sí kálábọ̀rùn kó tó dẹ̀wù àníkẹ́ wá nǹkan ṣe sí kálábọ̀rùn kó tó dẹ̀wù kó akúmádójú dé ó sì sá síbí ó gbélé tọ̀mú gbélé àánú ṣe mí ṣáájà ló gbẹ̀dọ̀ rẹ ni fífún mi ó èèmọ̀ rẹ ó èèmọ̀ lùkùtù bẹ́ẹ̀bẹ́ èèmọ̀ rẹ ó èèmọ̀ lùkùtù bẹ́ẹ̀bẹ́ gbàdé máa wá ṣe sí sexy pretty èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó ó jẹ́ dèrò rẹ̀ pa sexy pretty èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó ó jẹ́ dèrò rẹ̀ pa. mo ń sọ mo sọ̀rọ̀ fún ọ jọ̀wọ́ tètè gbọ́ kí ni bẹ́ẹ̀ gbádùn ìṣẹ́jú márùn-ún péré ìgbádùn yìí ó ti mọ ó jẹ́ mara nígbò. ẹ wò Mr. Ọláòṣè Sherry kí n má parọ́ fún yín mi ò wà impressed pẹ̀lú nǹkan tí mo rí níbà at all inú mi ò dùn pẹ̀lú nǹkan tí mo bá níbà látijọ́ ìtẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lé how many months làwọn èèyàn fi ń kọ́lé láyé ẹ̀sìn gbà tí ò ṣe é pé kò sówó ẹ̀ẹ́dẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ̀ rí iṣẹ́ látijọ́ ẹ̀dọ́ okay now ẹ sọ fún mi kí ni nǹkan tó ń da yín dúró tẹ̀ tí parí ọ̀rọ̀ lé. ẹ wo madam kì í ṣe fọ́ọ̀tù wa ẹ mọ̀ pé gbogbo àwọn workers tó ń bá ṣiṣẹ́ mi báyìí tí wọ́n bá rí ohun òní ṣiṣẹ́ gbogbo àwọn material wọn lò gbogbo ẹ̀ ó ti tán mo sọ fún honourable last time mo ní wọ́n send owó sí wọ́n máa sọ pé àwọn ní time àwọn busy so ìsìn tí wọ́n á di send owó yìí mo fi ń dá yín lójú pé ìgbà tẹ́ bá máa padà wá síbí báyìí inú yín máa dùn kúrò níbí báyìí mo assure yín ẹ fọkàn balẹ̀. Mr. Ọláòṣè Sherry mo fẹ́ kẹ́ mọ̀ kankan èmi òun ni mò ń stand fún yín lọ́dọ̀ dáàdì èmi ni mò ń sọ fún wọn pé wọn ò gbọdọ̀ gbéṣẹ́ kúrò lọ́wọ́ yín o ṣó ti yé yín nítorí pé mo mọ̀ ìyàwó yín dáadáa now say ẹ ti ń disappoint me now ẹ wò ìsìn báyìí ṣé ẹ ń promise mi pé the next time tí mo bá máa wá síbí báyìí ẹ máa ti ṣiṣẹ́ yìí jù báyìí lọ. ẹ fọkàn balẹ̀ ẹ má wọ. kí n fọkàn balẹ̀. tẹ́ bá máa padà síbí báyìí inú yẹn á dùn kúrò níbí báyìí. okay no problem màá sọ yìí pé sọ bẹ́ẹ̀ anyway bóyá títí next week àbí nǹkan bóyá títí next week Thursday màá padà wá wò yín bí báyìí. ẹ ṣáà bá mi kàn wọ́n yẹn. ẹ má wọrí ẹ fọkàn balẹ̀. no problem. ẹ ṣé gan madam. all right o ẹ bá mi kí family o. ìmọ̀lùkùtù pẹ́pẹ́ ìmọ̀rẹ́ ooo ẹ máa wò nínú pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ìmọ̀lùkùtù pẹ́pẹ́ ìmọ̀mọ̀rẹ́ ooo ẹ máa wò nínú sexy sexy èyí fún mi. sábì ó yá ajá lọ lé o. ọmọ bàbá olówó orí ẹ̀dẹ̀rọ̀ rẹ̀ pa. Sọ́kọ̀ mi kí ni? Sísá mi kí ni?
Kí lè ṣe bí? Mo gbé. Túkọ̀ mi, ìwọ. Sísá mi kí ni nǹkan tó ṣe yín gangan? Kí ló ṣe yín? Abẹ́wò yìí pé dráìvà wa ni Túkọ̀ mi. Ẹ̀ǹdẹ́. Nínú bíbẹ̀. Túkọ̀ mi kì í ṣe èèyàn ni. Wọ́n ṣe gbọ́dọ̀. Túkọ̀ mi. Ojúgbà ló ti fún ẹ. Ọmọ ẹni ò bá jọ ni àbá máa yọ ìwọ. Anyway, èmi á lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà náà kí tó wá fàbọ̀ fàdí ẹ̀ tiẹ̀. Ṣé o ṣe lọ? Kí ni ẹ̀ṣẹ̀ mi tó fi jẹ́ pé ó mú ẹ láti gba ayé tèmi jẹ? Kí ni nǹkan náà tí mo ṣe fún ẹ táàríro ẹ rí? Wo ó yẹ gbogbo ẹran kó jókòó ẹkùn kó yá já o. Èmi ò bínú. You see, I hire and fire, so I fire you. Irú tìyàwó àtọmọ sá. Kí n ro tìyàwó àtọmọ? Ìwọ ò ro tìyàwó àtọmọ kó tó máa bọ́ ọmọ mi, alright? Iṣẹ́ èṣù nìyẹn sá. Iṣẹ́ èṣù ni. Èmi pẹ̀lú ẹ̀ àṣẹ meeting pẹ̀lú èṣù. A wá sọ fún wa n tó rí gan-an lọ́bẹ̀ tó fi wá wọ́rọ̀ kó tó máa ṣe ẹ́, alright? Go. Sorry for you. Sísá mi, kí ló di gan-an? Tí ẹ ní tìjú rárá àti rárá. Ṣé wọ́n fi ṣe yín ni? Ṣé nǹkan mi wà lọ́rọ̀ yín ni? Bẹ̀rẹ̀ ajá, ẹ bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ ọ̀bọ, ẹ bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ nọ̀kì, ẹ bẹ̀rẹ̀. Kí ló dé? Ṣé nǹkan mi wà bẹ̀rẹ̀? Ṣé nǹkan ṣẹlẹ̀ sí kí ni yín kékeré ni? Kéèyàn lájà lẹ́gbọ̀ngàn bẹ́tà. Ìmọ̀ nǹkan tó kún ẹ̀ ń bẹ gbé borun. Ìpàdé nǹkan tí máa ṣe fún kẹ́kẹ́ ṣe. Olójú tí yàn kiri àdúgbò. Dídí ọmọ bàbá olówó. Bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀rẹ́ ooo ẹ̀ máa wọ ìmọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀ màrẹ́ ooo ẹ̀ máa wọ ìmọ̀ pretty sexy èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀ dèrò rẹ̀ pa pretty yeah èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀ dèrò rẹ̀ pa ìmọ̀lùkùtù pẹ́pẹ́ ooo ẹ̀yẹ wá kọ́ ṣe èso kálábọ̀rùn kó tó dẹ̀wù àníkẹ́ wá nǹkan ṣe sí kálábọ̀rùn kó tó dẹ̀wù kó. Ṣé ní bẹ́ẹ̀ ṣe ń ronú yìí kò lè ká nǹkan kan? Wọ́n dẹ̀ ti sọ wípé ẹ̀rù ń bà wọ́n láti wá bá yín nítorí Ọlọ́run dáríjì wọn. Èmi nígbàgbọ́ wípé Ọlọ́run máa yí wọn padà. Kò sí nǹkan tó Ọlọ́run bá ò lè ṣe. Àwọn etí ò ní tètè ṣe ló pọ̀ ilé yóò dáa. Òkè ẹ bá mi béèrè lọ́wọ́ pé kí ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe gan, kí ni mo ṣe tó fi ń bà mí lójú jẹ́ káàkiri. Ẹbí. Daddy, please don't talk like this. Ẹ má sọ̀rọ̀ òdì sọ́rọ̀ mọ̀ bá.
ẹ wò ṣẹ́rí èmi àti wọn àtijọ́ sọ̀rọ̀ dáadáa wọn dẹ̀ ti bá wọn sọ ètò oúnjẹ òótọ́ ọ̀rọ̀ nítorí pé bọ́n ṣe wà wọ́n kàn ń sunkún látàárọ̀ ni wọn ò lè sùn nítorí ẹ̀ la ṣe wá bẹ́yìn mo ti bá wọn sọ̀rọ̀ dáadáa wọ́n dẹ̀ ti promise mi wípé àwọn ò ní ṣe irú ẹ̀ mọ́. Promise. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n mi ò ti ń ṣe mi. ilé ìpromise ẹ láyé a ṣe bẹ́ẹ̀ a tún ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ jọ̀ọ́ tó lọ ẹ dáríjì mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́. wọ́n á tún ṣe bẹ́ẹ̀. Daddy, please. Girl, you always remind me. Go down. Go down. Promise it. Yeah. Torí gbogbo àti bá ti bá ẹ sọ, mo fẹ́ mọ̀lé, máa post ni. As a matter of fact, my name is suspect pé kò mú wa ni. Túndé ò fẹ́ trust mi mọ́ nìyẹn ó yẹ kó mọ̀ pé mi ò lè ṣe nǹkan burúkú fún ẹ náà you know I love you mi lè tán ẹ náà mi ò lè deceive ẹ mi ò lè ṣe nǹkan tí ò dá sí ẹ tí n bá sọ fún yín pé kó má wá sílé mi lẹ́nu ó yẹ kó mọ̀ pé ó ní reason mi ṣùtìgbọ́ tó bá tásìkò a máa jẹ́ kó mọ̀ reason náà. Okay o mo ti gbọ́ ẹ in that case ṣé kí n lọ mú kí mọ́tò ń sin then káwọ̀ gbọ́dọ̀ lọ ká ṣe fàájì lọ. No, I don't really feel like going out. You see? No again. Má bínú now, it's just that kò mí kí n jáde kò mí kí mi àti kájọ wà nínú ilé kákanjọ máa catch fun you know kájọ máa gist. Ó mi ò ráyè ẹjọ́ ìmẹ́jọ́ rò tó wọn tó máa rojọ́ o lè pàyú bá tàbí kò pé ní àwọn yẹn rédè ẹjọ́ gan mi ò ráyè ẹjọ́. Túndé èmi ló máa ń bá sọ̀rọ̀ ṣó tí ń bínú ni. mi ò bínú mo dé láti bínú. ó dẹ̀ mọ̀ wípé mo mọ nǹkan tó jẹ́ o I know your weak point. I know your weak point. I know your weak point. Ó yá mo wẹ̀ story o. Anyways, sorry. Maori. All right, that will be one of the same. All right. I got you already. Mo dẹ̀ máa ń bèrè yín bóyá dáàdì ni wá jíṣẹ́ fún yín. Really? Yeah. Ṣùgbọ́n mi wà okay. What's the problem? Oh no, not at all. Mo kàn wá rí dáàdì fún business náà ni. Mami, tí ẹ ní nǹkan tí mo fẹ́ rí yín fún. Ó kọ̀ yẹ pé mo ráyè láti wá sí ọ́fíìsì láti jọ yín. Ṣé o like àwọn nǹkan fún orí ẹ̀? Nísòro. Kí ni? Nǹkan tó ń ṣe ó ń yà mí lẹ́nu ni. Kí ni mo ṣe tó yà ẹ́ lẹ́nu? Kí ni big deal ní nǹkan tí mo ń ṣe? Ṣé o like ẹ̀? O like ẹ̀? Okay, fine. No. Wait, nísòro. Kí ló? Mo fẹ́ kó mọ̀ yí pé ilé yín la wà kò dẹ̀ proper. Jẹ́ ká wá pọ̀ mí ká ti ṣe nǹkan tó fẹ́ yìí. Okay? Yeah. Please excuse me. Daddy? Daddy, good morning. Good morning. How are you? Fine. Marry later. Okay. Manager. So,
Ǹjẹ́ àárẹ̀ ní kankan sọ fún ẹ pé ọmọ yẹn ọmọ bíbí inú mi ni? Bẹ́ẹ̀ ni sir. Very well. Tó o bá tàǹpà pẹ̀lú ẹ tó bá ṣe mọ̀nàmọ́ná pẹ̀lú ọmọ mi, you not only lose your job, I'll kill you. Manager, mo mọ̀rú ọmọ tó jẹ́ o, I'll kill you. Mi ò débi ọmọ yín sir. No, wọ́n ní tí máa fẹ́ náà ni mo ti fún ẹ tó bá tàǹpà pẹ̀lú ẹ tàbí pé mo gbọ́ pé mo ẹ̀jẹ̀ wọn ń ṣe nǹkan kan pọ̀. Àpá ẹ̀. Stay off. Okay sir. Sọ́kùn tó bá fún mi. Okay sir. Ọ̀rọ̀ lórí. Ó ń bọ̀. Mi gbọ́ sá. Ẹ jẹ́ kí n mọ̀ mi sá. Ṣé wọ́n pa? Ẹ pẹ̀lẹ́. Yálàjì, ṣé kí n sọ wọn fún ẹ? Sori ayé kú ẹ̀jẹ̀ láyé ṣe máa ń jókòó láyé ṣe máa ń gawú lórí ta ẹ̀. Àmọ́ tó ń bẹ̀rẹ̀ tajà àwọn èèyàn lọ́rọ̀ àjẹ́ kò dáyé mọ́ ara kò mọ̀ pé owó bùlọ̀ ni mò ń ṣe kí ló. Wọ́n máa ń dùn mí gan o. Yálàjẹ ṣe fẹ́ gbọ́ òótọ́ olóòbù ló sọ o àwọn èèyàn tó kàn lọ ṣe bí kinní tó bá yá sí a máa fi ìbà ilé fún yín àwọn èèyàn tó máa fún yín lóúnjẹ. Ẹ má fi bílẹ̀ o tí ò bá sẹ́yìn kò sẹ́mi ẹ má bínú ẹjọ́ má bá sọ ẹjọ́ nítorí tọ́lọ́ ṣé ti gbọ́ ẹjọ́ ẹ má bínú ẹ má bínú. Wọ́n lè máa mú ṣẹ́yẹ̀ tí wà ókè ni abẹ́fẹ́ ìtàn mi ẹ láìpẹ́ lè àti tútù pẹ́ẹ́bẹ́ òhò ẹ̀ ẹ jẹ́ wá nǹkan ṣe èso kálábọ̀rùn kó tó dẹ̀wù àníkẹ́ wá nǹkan ṣe sí kálábọ̀rùn kó tó dẹ̀wù kó akúmádójú dé ó sì sá síbí ó gbélé tọ̀mú gbélé àánú ṣe mí ṣáájà ló gbẹ̀dọ̀ rẹ ni fífún mi ó èèmọ̀ rẹ ó èèmọ̀ lùkùtù bẹ́ẹ̀bẹ́ èèmọ̀ rẹ ó èèmọ̀ lùkùtù bẹ́ẹ̀bẹ́ gbàdé máa. ọ̀gá mi. Ọ̀gbẹ́ni, owó ní kò fi tìǹà tí owó ní kò kàrámọ̀. Pàtó wá jẹ́ pé gbàgbé bóyá á fún ìjọ. aláìjọ mo ń sọ ọgbọ́n gẹ́gẹ́ bí ọbẹ̀ òun bá mi sọ pé wà á mọ̀ kó yẹ jẹ́ òṣò níjà mi tó fẹ́ fún mi ni mo fẹ́ ọgbọ́n rẹ̀ máa change fún ẹ wà kí ni gbogbo òṣì yẹn. Ẹ bọ́ síwájú kẹ́ tó fa gbogbo wàhálà yẹn ṣe gbọ́ ẹ bọ́ síwájú wọn fọ wàhálà bí ẹ bọ́ síwájú ẹ pẹ̀lẹ́ ẹ tẹ́kì ẹ. mo sọ̀rọ̀ fún ọ jọ̀wọ́ tètè. Iṣẹ́ ìṣù ni mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Bomi iṣẹ́ ìṣù ni. Tí o bá lè jẹ iṣẹ́ ìṣù, àmì ìsìnkú náà ti dìránṣẹ́ ìṣù nìyẹn. Ìwọ fi gbogbo lé ilẹ̀ bóyá tóbi tó. Láìsí ẹnìkan kan bẹ wá pọ̀ ṣùgbọ́n ẹni onípàlágà lọ. Ẹ bù mí. Mo ti bí ẹgbẹ́ tó sì ràn ọkàn ilé ni mo ṣe rò pé kí lọ bọ̀ rẹ̀ tó wà bẹ́ẹ̀. O ní ọ̀rẹ́ ń bẹ̀ yẹn. Súnmọ́ mi bùn yìí. Ó ní gáì kan tí mo rí ní ibi tí mo ti rí ẹlẹ́ẹ̀kan yẹn. Ó ga díẹ̀ báyìí. Ó dúdú, ó kí. Ó tìǹtìǹ rẹ̀ níbi brownish gold báyìí. Àbí wò blue. Kí ló pé yẹn? Ó wo blow sórúkọ ẹ̀ nìyẹn. Mo like bọ̀bọ̀ yẹn o. Ọ̀rẹ́ mi ni. Ó ti easy nìyẹn. Ṣé mo nǹkan tó máa ṣe fún mi Bùnmi? Ṣé o lè bá mi ṣiṣẹ́ bọ̀bọ̀ yẹn? Mo like ẹ̀. Kò sí wàhálà ìyẹn ṣáà kò ti pàṣẹ lọ́wọ́ kan. Bùnmi, mo kò like bọ̀bọ̀ yẹn kan ó lands ẹ̀. Máa lọ máa dìde àdìde. Ìjọba máa ń dé bàbá yẹn pa. O fẹ́ lé mi kó láyé àbí ìwọ náà gbọ́dọ̀ àti ẹ̀rọ ìjọba rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ti bá ṣe anything pẹ̀lú ẹ̀ àwọn máa pa mí wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ mi wọ́n tún máa pa mí àná. Báyìí, dáàdì mi ò lè pààyàn náà. Gbogbo tí dáàdì ń sọ yẹn kò da infect bó lẹ́nu. Yes! Ṣé dáàdì mi tó yẹ pé wọ́n lè dá pa eṣinṣin lọ́ máa pààyàn? Okay, I can't do it here. Ilé ìlàwọ̀ kí ni bá wọlé nǹkan. Dáàdì, wọn ò sí nílé. Dáàdì mi ò sí nílé. Bọ̀dá lè ló pè mí ní kí wọ́n bá wọn lé náà. Wo pé ọ̀sẹ̀ ti gbàgbé ni wọ́n sí nílé. Wọ́n dáàdì ti travel àárọ̀ yìí. Wọ́n sì bí báyìí.
láyé. Handbrake yìí ni ó rí i pé ẹyọkan yìí ó lè ṣèyàn lóore lára torí kò lè ṣe mí léṣe. sísá mi ṣe ìgbà òkè ṣá ṣe gbẹ́dùn ṣá ṣe handbrake lélẹ̀ yìí. ó mọ̀ pé handbrake ni. sísá mi ẹ wò ẹ mọ̀ kan kí ó tó di pé máa mú kinní ìgùn ẹ bọ́ sílẹ̀ ẹ bẹ̀rẹ̀. kí ló dé jẹ́ máa lọ. ẹ lọ jókòó sẹ́yìn ẹ lọ jókòó sẹ́yìn torí bẹ́ẹ̀ yẹ wà ẹ máa mú kinní ìgùn báyìí ẹ lọ jókòó sẹ́yìn ẹ bọ́lẹ̀ Bùnmi o Bùnmi káwọn ọmọ jálọ. Bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀rẹ́ o ẹ máa wò nínú bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀mọ̀rẹ́ o ẹ máa wò nínú sexy sexy èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀dẹ̀rọ̀ rẹ̀ pa sexy pretty yeah èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀dẹ̀rọ̀ rẹ̀ pa ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ooo ẹ jẹ́ wá nǹkan ṣe èso kálábọ̀rùn kó tó dẹ́rù. kí ló ṣe mi ò láìkí múdù yìí ètò ṣé kò ń sọ̀rọ̀ sísá mi lẹ̀ tí ń roṣà. Daddy ẹ má bínú tó bá ṣe bí òun ẹ̀yin àgbà náà lè sọ pé téèyàn bá dákẹ́ tara ẹ̀ má bá dákẹ́ èmi fi pé bóyá ọ̀rọ̀ sísá mi bóyá kẹ́ wá àwọn èèyàn kan tẹ́ lè fi lọ bóyá àwọn èèyàn tó mọ̀ nǹkan kan because nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn yìí ó lágbára kan ìwà ìdójútì ni nǹkan tó ń wù yìí. ìwọ rí èmi rẹ ìwọ náà mọ̀ kò síbi tó yẹ kí n wọ̀ tí mi ò ti wọ̀ lọ gbogbo ibi tó ń bá ti nà kásínà ni mò ń tọ̀ láti rí i pé gbogbo pálapàla tó ń ṣe yìí ó dá dúró. ok nígbà tí dókítà ṣàyẹ̀wò wọ́n sọ pé wọn ò rí nǹkan tó ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ní it's beyond medical comprehension kí la tún fẹ́ ṣe sí gbogbo àdúrà tó yẹ ká gbà náà ní ká gbà ó mọ̀gbà tí mo gbà àwẹ̀ náà tí mo ní kẹ́ má fún mi lóúnjẹ I did everything mi ò mọ nǹkan tó yẹ kí n tún ṣe ṣùgbọ́n mi ò mọ nǹkan tó yẹ kí n tún ṣe I have tried and I am tired. ẹ wo dẹ́dì bóyá ẹ tún ṣe màmá gbìyànjú sí ni ẹ ṣàmọ̀ wípé àníyàmọ́ láyé ẹ̀yin nìkan la ní tó bá jẹ́ pé ìyàwó àní àbá sọ wípé àwọn máa mọ ibi tó tún lè sáré sí ẹ má jókòó wo sísá mi níran báyìí ẹ wò ó dàbẹ̀ ní pé ẹ mọ bí kíní ṣe worst sí ọ ó ti worst gan ó ti bàjẹ́ gan ẹ̀yin náà ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ the last time tèmi àti wọn jọ jáde ẹ lè believe pé ìṣe ni sísá mi dé bẹ̀rẹ̀ sí ń romance and break can you imagine that. tó o bá sọ pé ṣe ló ń romance electric pole níta gbangba mi ò ní wá surprised ṣebí àrùn ojú ni tèmi náà rí ni now your sister is a nympho èmi ò mọ bí tí mo ti rìn nà kó nympho mi ní láyé mi èmi. wọ́n àtúmọ̀ gbìyànjú náà ni a máa gbàdúrà sí i Ọlọ́run á kúkú ṣàánú wa ńjọ́ kan
Yes. Nígbà tí ṣe pàjá gbé something ẹ̀. Máa ṣe nǹkan tó sọ ṣáà tí n bá tún ráwọn èèyàn tí mo tún fi wọ́n tó lóye má tún fi lọ wọn. Ibi tó bá tún ní kí n wọ̀ má tún wọ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn yìí ó ti di madness now. Kéèyàn máa ṣe kìnnìkìnnì everyday. Because this is worst. It is worst. Kò ṣe é fi ti gbọ́ ara nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. Kò ṣe é fi ti gbọ́. It's very close to madness. Very, very close to madness. It's not close to madness. It is madness. Bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀rẹ́ ooo ẹ̀ máa wò nínú bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀mọ̀rẹ́ ooo ẹ̀ máa wò nínú pretty sexy èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó ó jẹ́ dèrò rẹ̀ pa sexy pretty yeah èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó ó jẹ́ dèrò rẹ̀ pa ìmọ̀lú. Síbí ó gbélé tọ́ gbélé àánú ṣe mí ṣáájà ló gbẹ̀dọ̀ rẹ ni fífún mi ó èèmọ̀ rẹ ó èèmọ̀ lùkùtù bẹ́ẹ̀bẹ́. Ṣé ẹ máa dúró dé wọn torí ibi tó ń lọ ìjìnà wọn ní pé dé. Bẹ́ẹ̀. Torí mo ti ń pe fóònù ẹ̀ tẹ́lẹ̀ tí o lọ. Ẹ máa dòde. Ó ṣe. Túndé. Báwo? Ọ̀rá kí e. Kò jọ mẹ́ta. Ọ̀gá o, ojú ẹ̀ ń scars gan nínú ilé wa yìí o. Ẹ wò, iṣẹ́ ni. Iṣẹ́? Mo rò pé Ọlọ́run fi wà. Àmì Ọlọ́run yóò wà. Ojú ẹ̀ ń dùn. Gbogbo ẹ̀kọ́ òun. Ọlá Ọlọ́run. Ẹsẹ̀ mi ẹjọ́ kò ní ọlá Ọlọ́run. Mo mọ ojú òdò mi. Barista títí àfìgbà tí mo rí ní òjò mò ń dàgbà rẹ o bàrí ọ̀run rẹ kọ́lọ́n fèrè jàlájì àgbà bàrí orí gbé bàbá gùn títí bàbá fi kú ni ikùn bàbá tó tóbi báyìí ni orin ní gun bàbá. à ń bọ̀. bàrí kọrin kú ni orí ló pa bàrí nígbà tó ní pẹ́ẹ́rẹ́ títí tí òbí fi kọ́lọ́ lórí wá pa bàrí. Bàrí kọrin kú ni orí tó lóyún nínú bàrí. Bàbá àwárí ni wọ́n pè é bàrí bá kọrin. Sista, wọ́n tẹ̀ ń ṣe. Ibi tẹ̀ ń gbọ́ wọ́n lọ yẹn, ó dangerous. Àjẹ́. Ṣé fọ́lẹ̀ àfẹ́kùn? Ó máa wọ́ọ̀rì yín gan. Nǹkan tí máa ń láìkì mi tó máa wọ́ọ̀rì mi lọ. Ẹ wo bí ẹni tó tọrọ fún mi. Èmi tẹ̀ ń wọ́n mi náà. Èmi yóò wà ókè. Ó tẹ̀ bá gba yín mọ̀ ẹ̀ máa jó skele wù. Ó yá nǹkan tí mo fẹ́ nìyẹn, mo fẹ́ jó skele wù yẹn. Abẹ́ ẹ̀rí náà.
jẹ́jẹ́ mi lèmi wà náà lé lòun lọ wọlé tọ̀ mí o nígbà tó wọlé tọ̀ mo ní tọ̀ òun fẹ́ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kẹ́ mo ní gbogbo ọ̀rọ̀ tó sọ díẹ̀ lọ sọ́ǹtà ó ní rárá ká tó wí ká tó fọ̀ níbi tá a ti ń fà lọ́wọ́ ó ti mọ́wọ́ ẹ̀ gbà ó ti gbá kiri mi mú ó ti gbá kiri mi mú ní gbó ẹni náà bá bínú dìde mọ́ lọ́wọ́ mo ti bínú dìde lọ́wọ́ mo tó ní èmi ò lè ṣe gángan o wì lọ́tọ̀ mú ló kì í bọ̀ tọ́dọ̀ ẹ̀ gbà mo tó ní mo dárẹ̀ mo máa kú o mo máa gbé ọmọ bá tọ́jú ọgbàlẹ̀ fún iṣu gbàlẹ̀ tí mo ju gbàlẹ̀ ọba mẹ́yìn mi gbà ọba mẹ́yìn mi lọlẹ̀ lóògùn mi kàbàkàbà báyìí lọ́bẹ̀rẹ̀ sí lọ kà fúnra náà ló ṣe gbogbo ẹ̀ títí tèmi fi péǹtì síbi tí mo wà kí n tó gbọ́ ọ̀nù yín sá mo sọ fún tó sá. Bákọ́lá. Bákọ́lá. ẹ wo mo fẹ́ lópin èèyàn lọ́rùn. kò dá. èmi wá fún yín ní ìṣẹ́jú márùn-ún péré kẹ́ ẹ fi wọnú kòtò ìlọ gbogbo nǹkan tó bá jẹ́ tiyín kẹ́kọ̀ọ́. ẹ wo tí ó bá ju ìṣẹ́jú 5 lọ tí n bá fi wọlé jáde padà tí n bá rí yín máa gbé ìbọn bò má dé pa yín. ẹ wo kẹ́ kúkú pa mí sà ẹ kúkú pa mí báyìí ẹ pa mí kí n má lọ sà. ọ̀gá ẹ pa mí pátápátá. màdá o ẹ̀wọ̀n délé rí ibú ikú bá mi báyìí. ó ti mọ̀ kó bá dìde mọ́ lórí ibú lọ́wọ́. káyọ̀ òdìdé ni ilé mi ó ṣe gẹ́gẹ́ ni. màdá o. já. mi tiẹ̀ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ bọ́mọ kan ní láti bẹ dáàdì ni. ẹ̀wẹ̀ ní láti bẹ dáàdì ni torí ọkàn bínú bí oníṣàngó ilé tí fẹ́ bá ti já mi sí àwọn bó sì ṣàpá sí gbòòrò. àwọn boys èmi bá mi o mo ti gbé. kí ló ṣe yín. ẹ̀mí ẹ̀kọ́ ti gbóhùn yẹn ti gbé. pé tó máa fi di next week láì ìwúrẹ̀ waste time. yóò ṣe máa rọrọ tí ẹ nìyẹn. máa pa lọ́rọ̀ tèmi yẹ kó ti mọ̀ náà. madam ṣe wá pa. wà á kà so èdè wo ṣebí kí ni ṣebí wọ́n ní rúùmù bíbá ẹ jẹ́ ká wọlé. ṣé kí ni. wọ́n lè sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé tààrà máa ṣe nǹkan bẹ́ẹ̀. wo màjẹ jẹ́ ká ṣe ṣàpìlì náà mo ní ìdẹ́ sí. kí ló ń ṣe bí ara ẹ̀ pọ̀ báyìí láti máa ṣe nǹkan bẹ́ẹ̀ bí. kí ló dé tá lè ṣe ń bí báyìí kí ló dé tá lè ṣe ń bí kí ló kàn mí pẹ̀lú ọ̀rẹ́ sọ̀rọ̀ kí n tọ́jú lé wọn ni. wo dá mi lóhùn jàre àrùn kí ló dé dá mi lóhùn mi lè control ara mi mọ́ dá mi lóhùn. ọ̀rẹ́ ṣé kò sí. kò sí jàre ọ̀rẹ́ wa kàn try láti sort àwọn ọ̀kan out no problem. problem wa ẹ wo wàhálà wa yà problem wa kí ló tó sọ fún pé kò sí problem kí ló tó wá fún nǹkan tó lè fún mi kí ló dé tí wọ́n fún nǹkan tó lè fún mi ṣáà kí n tọ́jú ìyàwó wọn lé wọn ni anyway mi ò lọ mi ò ráyè gbogbo òṣì tẹgbẹ́ dání excuse me jọ. Bídèmí. kí ni. Bídèmí. kí ló ń pa àwọn ẹlẹ́rìn sí kí ló ń pẹ́ lẹ́rìn. òṣì tí àtìyàwó ẹ̀ ń ṣe náà ni wọ́n rẹ̀ tó fẹ́ gbé tọrọ eléyìí ò kì í ṣọmọ gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ pátá ló máa fi lánàá ṣe ló ṣe bí ní fò. ọ̀rẹ́ máa kì í tiẹ̀ tọ́ ẹ̀ kì í ṣe pé ó ń ṣe bí ní fò gidi gan ní fò gidi ni because ọ̀rọ̀ ẹ ti sú mi àwọn ṣe ọ̀hún orí báyìí ṣe ń gbọ̀n bí ni ó lè ranjú ó bẹ̀rẹ̀ sí gbogbo ara ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n gbogbo skin ẹ̀ mo rí pé gúúsùgúúsù ń yọ lára ẹni torí kíni tá à ń sọ ó fẹ́ para ẹni ó ti sú mi mo yẹ wà yìí wà rí pé mo ń ro pé mo jù báyìí lọ ẹ̀tẹ̀lẹ̀ mo ti ń ru sìn ẹ̀dẹ̀ ń bí bẹ́ẹ̀ ní kí ló ṣe mí mo ní mo fẹ́ rẹ̀ mí díẹ̀ kò rẹ̀ mí o ọmọ yìí ni ó fẹ́ pa mí o ó ti fẹ́ pa mí o ẹ gbà mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ gbà mí lọ́wọ́ ẹ kó má pa mí sẹ́yìn ọ̀rẹ́ mi lọ́rùn o. àwa fẹ́ kú ẹ báyìí o ní láti wá nǹkan ṣe sí i àsùnwòn kìí ti wá wẹ wálé ò wá sílé ó wá ṣe bẹ́ẹ̀ sí mi ọ̀rẹ́ máa ṣe o mi ní wo ṣe fún wa. òótọ́ ọ̀rọ̀ ni tí ìjẹ̀bú jẹ́ ìyọ̀ ò ní wo ṣe. Túnjí
Mo jẹ́ rí ẹ. Mo ṣe o. Ọ̀rẹ́ mi, bomi, ọ̀pọ̀ ọ̀pọ̀ ní sábà mi pé owó blo. Àwọn fẹ́ rí ní tí ì sí báyìí tó yá. Àwọn ilé mọ́ wọn ní credit lórí fún mi. Wọ́n fún ẹ lówó kó fi ra card náà, kókó tó dìgbà yẹn. Sáré fi ó yá fún òfin ṣẹṣẹ fún mi. Hello. Bùnmi ló ń sọ̀rọ̀ jọ. Ó yá nà. Ibo ló wà? Owó blo mo fẹ́ rí sín. Ẹgbẹ́nu kúrò ní ẹ̀dá owó ti wà ń lẹ̀ ẹrú ti wà ń lẹ̀ wà ń lẹ̀. Wọ́n ṣàmà ṣí ọ̀kadà bọ́ lé wá sínsìn. Ó ṣe. Bùnmi àfà kí ló sọ? Amídẹ́mi. Ó ti ń bọ̀. Àmọ́ lórí owó ni o. Owó? Wọ́n kì í ṣe wà lọ bá ń gbé fóònù mi jàre tẹ̀lé mi wá lọ gbowó. Àbídẹ́. Ó ní sùúrù. Ṣó lè tó yìí náà ni? Jẹ́ kí n gbé ní sùúrù. Dáhùn. Ní sùúrù. Tẹ́gùn mi rè náà mọ̀. Ní sùúrù. Jẹ́ kí n gbé ní sùúrù. Wá ọlọ́gbẹ́ni kí ló máa ń ṣe ẹ̀ náà kí ló ń ṣe ọ̀rẹ́ fẹ́ máa lọ bẹ́ẹ̀. O bẹ́ fún ọ̀làbàtà ó yọ bẹ́ẹ̀ tì ṣé o bọ́ mi ló mu kú ni. Àwọn abùnmi kí ló máa ń ṣe ẹ náà? O kò máa ń ṣe ìwà àjájú. Èmi tí mò ń wọlé tí mò ń jáde tí mò ń gòkè tí mò ń sọ tí mò ń kọ́ kìbọn tí mò ń yìnbọn ẹ̀jẹ̀ lèmi náà ń lò náà. Aláyé gbàgbé atọ́làtọ̀ náà ń bàdó wọ́n mi ìfẹ́ ogbọ́ ọwọ́ yẹn ó mọ̀ pé mo múṣẹ́ ìwọlé náà. Ìtọ́ náà ni ọmọ wa náà ni òsibí tàbí tí ẹ̀ sí ọ̀bọ̀ tí ẹ̀ jó recharge card àkọ́ṣọ́jà fi yóò ṣáàmù. Aláyé já wọ́n tún máa fi orí ẹ̀ wà ń bẹ̀ ọmọ rẹ. Ṣé ẹ lọ́rọ̀ gbọ́ ni? Nínú ilé yìí náà ó ti ẹ̀ dábẹ́ ṣé orí jẹ́ ìsàn kọ̀ọ̀kan fún ẹ gbogbo bọ́fẹ́ lábàdà omi ló mu yó mo gòkè mo sọ àṣírí yín fẹ́ẹ́ tú. Táwọn sọ. Táńtọ́ lọ́hùn ni. Wá kí ló máa ń ṣe ẹ́ kí ló máa ń kún ẹ náà kí ló kún ẹ kí lẹ̀ ń bò tẹ́ ń sọ tẹ́ ń gbèrú tẹ́ ń jẹ tẹ́nu ẹ̀ tutututututu kí tó pẹ́ òrẹ́ ní jábàjábà òrí o. Òyìnbó yìí. Èmi ojú ẹsìn yín òun ló ṣù. Pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Èmọ̀ lùkùtù pẹ́pẹ́. Èmọ̀ rẹ̀ ó níran. Àfiṣe ni àbáyọmọ ni tó fi jẹ́ gbogbo ejò jíjẹ ní lọ́dọ̀ sísá wa. Àfiṣe ni àbáyọmọ ni tó fi jẹ́ gbogbo ejò jíjẹ ní lọ́dọ̀ sísá wa. Padà, ẹ jókòó. Madam, mo gbọ́ ti yín ọ̀ pẹ̀lẹ́ jẹ́ kí tèmi náà yé. Nígbà tẹ́ ní kí n dáríjì, ẹ jọ̀ọ́ ǹjẹ́ ni ó ṣàlàyé nǹkan tó ń ṣe fún yín tó fa ẹ̀bẹ̀ pé kí n dáríjì? Kí ló sọ pé òun ṣe? Dádì, ó lóun ṣàṣemáṣe kan. Àṣemáṣe. Ẹyọ tí ẹ bá gbọ́ àṣemáṣe téèyàn ṣe ẹ dà mọ̀. Èyí tí mo fẹ́ sọ yìí ẹ wá sọ fún mi bóyá
ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ ṣe ni àbí àṣemáṣe. Ọkọ yín yìí ó wá sí inú ilé mi ń bí báyìí ó dẹ̀ mú ọmọ obìnrin tó jẹ́ ọmọ mi ó kì í mọ́ yàrá ẹ̀ ó dẹ̀ ń bá ní àṣepọ̀ ṣàṣemáṣe ni. Ìwọ bá ń kọ́lé. Ìwọ ayé dè mọ́. Dídé jẹ́ kó. Gbogbo ohun tó bá wù yín láti ṣe fún àwọn mi kan lọ ṣe yẹn lé torí bẹ́ẹ̀ mi gan ṣe ń rí báyìí inú mi ti ń ro mi ò dẹ̀ fẹ́ lóko èèyàn lọ́rùn torí mo lè pa. Please. O ti gbọ́ ọ̀rọ̀ ayé rẹ̀ ó yá dìde já lọ lè. Dídé. Happy ṣe ni àbáyọmọ ni tó fi jẹ́ gbogbo ejò jíjẹ ní lọ́dọ̀ sista wa. Happy ṣe ni àbáyọmọ ni tó fi jẹ́ gbogbo ejò jíjẹ ní lọ́dọ̀ sista wa. Trust me, initially ní tilẹ̀ tọ́lọ́ kò wọ́n ní ṣe bẹ́ẹ̀ máa tí mo wá débẹ̀ mo rí pé omi ní ṣìṣà àbúrò ẹ̀. Àbúrò mi bá o ìyẹn. Àbúrò ẹ̀ kàn ní skill ní kò lẹ́ experience. Ní kankan. Gbàgbé òṣùpọ̀ bàjẹ́ mi ò láì tàbá lọ́wọ́ kan sí. Kí ni gbogbo òṣìṣẹ́ orí burúkú iná? Kí ló ṣẹlẹ̀ sí yín gangan? Ta ló bá ti yín jẹ? Ta ló kó bá yín? Ṣé tí ajé bá ń ṣe yín ṣó yẹ kẹ́ tún máa gbogbo ẹ̀jẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀? Kí ni problem ajé yìí? Àdé ń bá yín sọ̀rọ̀, bá yín sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ ti jáwèrè finally. Ṣé tí ayé yìí ti wá sọ̀ gbàdé débi pé ẹ wà ní control kankan mọ́? Ẹ ní control kankan mọ́ ẹ wà rí èèyàn gbọ́n ó wá jẹ́ boyfriend tèmi. Tún tẹ́ mọ̀ dáadáa tẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe wà yín ẹ̀ lè ní lárímọ́ ẹ̀ lè sóríire mọ́ ìyẹn àgbà yóò ṣì láti jàṣẹ oníranù oníṣekúṣe olè aṣẹ́wó pàkàpàkà oníṣekúṣe aláìní ìtẹ́lọ́rùn. Tí òkun ló fi fa Túndé ni wo Túndé ló gbé langalanga ìwà bẹ́ẹ̀ mi o bẹ́ẹ̀ ni èmi ò dẹ̀ rán yàn ṣẹ́ yes you know me now. Kó lè ní da fún yín fún kọ́tọ̀ sọ ẹ̀ bídẹ̀ mi kó ní da fún kọ́tọ̀ sọ ẹ̀. Èmi ó yẹ ò pé. Ó ní sọ́ni ẹ̀wọ̀n lórí púpọ̀ yìí. Wọ́n sọ́ni mi ò ní sọ ipò jẹ́pọ̀ mi. Máa ń lù ẹ́. Máa ń lè jẹ́ ìsìnkú. Wọ́n máa ń kú yà ní jẹ́ kí wọ́n fi mi ṣe. Kí wọ́n fi mi ṣe. Agbára ṣí oníṣekúṣe oníranù. Yes, Daddy. You have no shame. Kí ni problem ẹ? Kí ló dé tó jẹ́ ìwọ nìkan ní ìṣòro tí mo ní nínú ayé mi? Why are you doing this to me? Kí ló dé? Now, girl, before the count of 3, tó bá fẹ́ kí n lóko yẹn lọ́rùn kó kúrò wájú mi. 3, 2, 1. One day, very soon, bye-bye. See, mo pé nínú bí ẹni kò dẹ̀ sí èèyàn tó máa ṣe náà tí ò ní bínú but mo kàn wá bẹ́ẹ̀ ni mo ti accept gbogbo fault mi and I'm ready to carry the blames torí Ọlọ́run jọ mo bẹ́ẹ̀ ni ṣé orí gbogbo tó ṣẹlẹ̀ yìí kókó ń ṣẹ̀bi èmi náà sister ló wá seduce mi and as a matter of fact bóyá ìṣẹ̀lẹ̀ mi lè explain mo kò ṣàkóso nípa àṣẹ náà ní ìjọ torí Ọlọ́run wo irú ẹ̀ ní ẹ̀fà ṣẹlẹ̀ mọ́. Túndé sista tèmi seduce ẹ ṣé o jẹ́ bọ́ọ̀lù ni no tell me ṣáàrìndì yẹn ni ìwọ oní gut láti máa ní fọ́ọ̀n pẹ̀lú sista tèmi ẹ̀jẹ̀ mi gọ́gọ́ o wá sọ wípé kò tí ẹ̀ lè ṣẹlẹ̀ mọ́ because ó ti parí. ṣùgbọ́n mi please just give me a second chance and I promise Ọlọ́run gbọ́ kò ní ẹ̀fà ṣẹlẹ̀ mọ́ as in. Oh really? Kò sí wàhálà ṣórí ẹni tí wọ́n kọ́ níkà tó ṣe kà ní òun fún ẹ gọ́gọ́ ó ti níkà nínú
dájúdájú èèyàn burúkú ni ẹ ìwọ náà o ti ń ṣìṣekúṣe o ti ń rìnrìnkùnrin o ti ń ṣèrànù anyway kò sí problem ìwọ ló ní láìfẹ́ bó bá ṣe wọn ló ṣe lè lò but as for me I am not interested anymore ṣètìbọ́ irú ẹ̀sùn ẹ̀ lè ever ṣẹlẹ̀ mọ́ because ó ti parí láàrin èmi àtẹ so get out please. Túndé ó mọ̀ pé èèyàn jẹ́jẹ́ ni mi ò fẹ́ wàhálà ó ti ń upset me ó ti ń bí mi nínú just get out of my life I don't ever want to see you get out of here. ìfẹ́ máa ń borí gbogbo nǹkan ni o. hey you come here. okay. ó yá bá mi bọ́ọ̀lù bọ̀bọ̀ ẹ̀ síta mi ò bá mi bọ́ọ̀lù ẹ̀ síta mi ò dé ever fẹ́ rí bíbẹ̀ ọjọ́ tí mo bá rí bíbẹ̀ ó wọ́n lù sí iṣẹ́. ṣe bọ́kùnrin lẹ́yìn náà ṣe bọ́kùnrin lẹ́yìn náà. ọkọ ẹ̀ mẹ́jọ náà ọkọ ẹ̀ mẹ́jọ náà. ó yẹ wọ́n lọ kó bàtà òṣì kó jù síta màá. ó ti gbá gé sí ọmọ tí mo gbé ọ̀rọ̀ burúkú ló tó wá sọ. kó sọ síta. idiot. sọ́rí bàbá tó ń lọ ẹ̀ mo fẹ́ kó máàkì ojú ẹ̀ dáadáa. ṣọ́túbọ̀ mi ò fẹ́ rí nínú compound mọ́. I don't ever want to see him here again. Do you get it? Yes, ọjọ́ tí mo bá rí nínú bíbá ẹ̀ o máa lose iṣẹ́. You get it? Yes, ma'am. Nonsense. Wálé bò kí ló ń ṣẹlẹ̀ tí n bá pè ẹ́ ò ní pick call tó bá tún rí òtún ní pè mí padà ṣókì rí miss call lórí fóònù ẹ ni. Bídèmí. Yeah. Bídèmí. Mo down. Ṣé o rí mo expect pé ó yẹ kó ti rí handwriting on the wall ó yẹ kó ti yí ẹ náà kí ló ń pè mí fún ṣé o rí ni ojú ń dùn ẹni òun ló tóbi yìí náà. Kò yé mi. ok ṣé o rí wípé mi ò fẹ́ ní ọ̀kan bẹ́ẹ̀ ṣe mọ́. ó dẹ̀ fi mí lẹ̀ kí ni problem ayé ẹ ò ń pè mí mi ò gbé kọ́ ò ń pè mí mi ò reply call ẹ sókò ẹ kó ti mọ̀ pé mi ò fẹ́ ní ọ̀kan bá ayé ẹ ṣe mọ́ ni ó dẹ̀ fi mí lẹ̀ ó jẹ́ kí n sọ ọ̀kan fẹ́ Bídèmí mi ò lè fẹ́ ajá ní ìyàwó ajá ni ẹ. Kí ni mo kọ́ tó sọ yẹn. yes ajá ni ẹ. Ajá. so o mọ̀ pé ajá ni ẹ àdògán ni ẹ nǹkan tó ń sọ kiri ìgboro nìyẹn. Kí ló àdògán what's àdògán. àdògán tẹ́gbẹ́ anybody can togi sí òun ni ẹ. Èmi ìbàjẹ́ ni wọ́n bà mí jẹ́ ni. look ẹ stay away from me Bídèmí máìkì tún bí ẹ ń bímọ o gbọ́. tí ẹ bá lẹ́nu mọ́tò mi jáde gbogbo oṣù ọ̀rọ̀ tó ń sọ wo gbogbo nǹkan tó ń sọ wọlé òṣì máa regret ẹ. èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n lẹ́nu mọ́tò fún mi jọ. tẹ́lẹ̀ nǹkan mi ṣe ní bọ́ọ̀lẹ̀ tí wọ́n sùn sí ni. bọ́ọ̀lẹ̀ máa lọ. ìwọ orí ṣìndìṣìndì bí òkú ajá bóyá rí. àdògán anybody can togi sí òun ni ẹ mi ò dẹ̀ lè fẹ́ ròyìn bẹ́ẹ̀ láyéláyé ọmọ ṣekúṣe kiri onídọ̀tí èmi ò tẹ̀lé onídọ̀tí báyìí kiri ẹ bímọ tí bá rí ẹ bí wò máa bẹ́gi fún ẹni. Wálé. àfi ṣe ni àbáyọmọ ni tó fi jẹ́ gbogbo ejò jíjẹ ní lọ́dọ̀ sísá wa. Oh my God. àfi ṣe ni àbáyọmọ ni tó fi jẹ́ gbogbo ejò jíjẹ ní lọ́dọ̀ sísá wa. Bùnmi dìde. àfi ṣe ni àbáyọmọ ni dìde. tó fi jẹ́ gbogbo ejò jíjẹ ní lọ́dọ̀ sísá wa. Alẹ́ kọ́ la wà ẹ̀ mi. Alẹ́ pé Ó bí ó máa ti sùn. pé nọ́mbà mi pé nọ́mbà ẹ̀ sọ fún pé mo ní kó gbé cab máa fún lówó. Bùnmi try number please. Try ẹ ó máa lọ. Ó ti ríngì. Kò gbé. Oh fuck. Oh kí ni màá ṣe báyìí. Òwò ní sùúrù dárò la. Arọ́lá. O lè understand. Aládùúrà ni kó má gbà òhòhò àdúrà ni àdúrà ló lè ṣòwò gbogbo.
ìmọ̀lúkútú pẹ́bẹ́ òòè alábọ́rùn ó fẹ́ dẹ̀wù alábọ́rùn ó fẹ́ dẹ̀wù alábọ́rùn ó fẹ́ dẹ̀wù alábọ́rùn ó fẹ́ dẹ̀wù ìmọ̀rẹ́ o ìmọ̀rẹ́ o ìmọ̀rẹ́ o ìmọ̀rẹ́ pẹ́tẹ́ ìmọ̀rẹ́ o ìmọ̀rẹ́ o ìmọ̀rẹ́ o rẹpẹtẹ sexy pretty èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀dẹ̀ èrò rẹ̀ pa. kí ló dé kí ló ṣe ìwọ ni kí ló fẹ́ ṣe yìí kí ni bàbá ẹ̀ ìwọ ni kò ṣe é gbọ́. ṣùgbọ́n mi máa bọ̀ ọ́ ṣùgbọ́n mi máa bọ̀ ibi ò tí ẹ ní o. kí ló ṣẹlẹ̀? èmi ló gì mọ́lẹ̀ o. níwọ̀ kò yé mi o. sísá mi sísá mi kí ló kọlù yín dádì wà nílé yìí. nǹkan tí mo fi dúró fẹ́ dìbò sábà. èèmọ̀ nílé yìí o. olóhùn dẹ̀ ń wò mí báwo lọ ẹ̀ máa wò mí rọ. tí wọ́n jẹ́ tó máa ń sàṣùpara kan lọ. àbí kí ni ká ti gbọ́. ọ̀ díẹ̀ ló máa kó máa kì mí mọ́lẹ̀ ní o àti bó ṣe fẹ́ náwó kọ́ gẹ́lẹ́ mú bàtà jù. ọlọ́run pa ẹ wò ẹ jẹ́ kúrò níbẹ̀ ẹ jáde síta. Can you imagine that? ilé ti dín kan. ọ̀rọ̀ bá ti dín kan rí o. ẹ ṣe máa ní ti síta kí n ti lọ bí ara máa ti ra mi mọ́lẹ̀ èmi àti ẹ̀ ti. kí ọmọ bíbí inú mi máa pàkúrò wọn lórí bẹ́ẹ̀dì kó fẹ́ di John Thomas mi mú ó mà ní dandan àfitàfi láàfità bá ṣe ọpẹ́lọpẹ́ ṣùgbọ́n mi ni mo kí gbègbè tó sáré wọlé tó gbà mí lọ́wọ́ ẹ̀. Dádì ṣùgbọ́n mi ẹ má sọ̀rọ̀ burúkú lẹ́nu wọn máa gbọ́dọ̀ bá wa gbọ́rọ̀ yìí níta I mean turn it off. mi ò mọ nǹkan tá a máa ṣe mọ́ mi ò mọ nǹkan tí mo tún lè ṣe sí ọ̀rọ̀ yẹn mọ́ báyìí torí mi ò mọ orin tá à ń kọ sígbẹ̀ Dubai mi ò mọ o Ṣadé mi ò mọ o gbà mí. ọ̀rọ̀ yìí ó nira fún mi láti gbàgbọ́ níyẹn bídèmí tèmi náà. bẹ́ẹ̀ni. ayé ò máa ní fọmọ pa wá lẹ́kùn o a máa ní sórí burúkú o. àmì o. but dádì ṣùgbọ́n mi ìgbà tó di pọ́rọ̀ yìí ń rí báyìí wáyé tẹ jẹ́ kí tí mi dì sí. Ṣadé nígbà tí mi náà kì í ṣọmọdé ìgbà tí mo notice kó bẹ̀rẹ̀ mo lọ mo bá dókítà wọ́n examine ẹ̀ wọ́n ṣe gbogbo test tó fẹ́ ṣe fún wọn ní kò sí nǹkan táwọn lè ṣe sí pé it's beyond the medical comprehension. mo kọ́kọ́ lèèyàn máa ń fi ẹsẹ̀ òyìnbó tọ̀ àwọn kọ́kọ́ máa ń wà tó jẹ́ pé a máa fẹsẹ̀ elétọ̀ ni. Ṣadé mi ò ń ṣe bébì náà àti ṣàdúrà sí àti mo ti gbà àwọn ẹ̀ gbogbo ẹ̀ mo ti ṣe. ẹ wo àdúrà tẹgbà yẹn náà dáa àdúrà ń gbà àmọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ewé àti egbò òun ló lè bá wa yanjú ẹ̀. well ẹ wò kò sí béèyàn ṣe máa gbé àwòrán gẹ́gẹ́gẹ́gẹ́ tó tá à ní fọwọ́ ẹ̀ tì síbi kan ṣíṣe ṣì kù. ayé ọmọ jẹ bẹ́ẹ̀ àwọn ọmọ ní fọwọ́ ẹni gbani lójú ògbédì fáyé o àwọn làfà ìfúnni lédè yasìn tí gbòdìdì ẹran lọ́wọ́ ẹni ṣùgbọ́n mà jẹ́ kẹ́ mọ̀ pé ògùn wà ògùn tí ò jẹ́ ewé rẹ̀ ló kù kan. Ṣadé mi ò rò pé bàbá mọ irú ọmọ tí à ń ròyìn ẹ yìí bàbá ọmọ tá à ń sọ yìí ní ń fò níṣẹ́ àfi kó má fojú rọkùnrin ni ẹ wò tí a bá mú dé báyìí gbogbo àwọn òrìṣà ló máa bá sopọ̀ àbá wọn láṣepọ̀ kí ni kò rányàn alọ́mọ burú. ṣé ó lágbára táwọn ìyá mi ẹlẹ́yẹ ni àbó lè fò tó wọn ni. a ní ó yàn dì. ẹ̀gbọ́n mi ẹ ṣe sùúrù ibi tí mo mú yín wá yìí gbogbo nǹkan tá a bá wá ló máa níyànjú pátápátá.
Ṣadé mo gbọ́ tiẹ̀ àmọ́ jẹ́ ká ròyìn ọmọ yìí fún bàbá ká sọ fún wọn yékéyéké kán lè mọ irú èyí tó máa ṣe fún wa. ẹ̀yin ẹ ṣáà fi gbogbo ẹ̀ sílẹ̀ bí wọ́n ṣe wáyé ibi tá a dé yìí ọ̀rọ̀ yẹn ti níyànjú. ẹ wo ẹ rí mi wò bí ìran wọn jẹ́ ká mọ̀ kó oògùn wà. ẹgbẹ́ kìíní tí ń bẹ lọ́wọ́ mi ó fi sínú para tí fi ń para kó máa fi para kó tó di pọ́sù lálẹ́ o ìkìlọ̀ wá rèé o tó bá ti ń fi kìíní ìpara ẹ fi sínú yàrá kékeré kan kò sì gbọ́dọ̀ jáde fódìdí ọjọ́ méje láì bọ́kùnrin kankan lájọṣepọ̀ tó bá ti wá ṣe bẹ́ẹ̀ láwọn aṣàṣe kágbé ètùtù tó kù lẹ́ẹ̀bà máa yìn mí láwo èmi náà máa yà wọ́n ìyá mi òṣòro mọ̀nìgà àpàkẹ́ àlàkẹ́ arúgbó aṣọ mọ́ balẹ̀ ló bá tán. ẹ wò tí nǹkan tẹ fún mi bá lè ṣiṣẹ́ bàbá ẹ̀yin náà wọ́n pé ẹ ṣoore fẹ́nìkan. Bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀rẹ́ ooo ẹ máa wò nínú bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀mọ̀rẹ́ ooo ẹ máa wò nínú pretty sexy èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀dẹ̀rọ̀ rẹ̀ pa. Sexy pretty yeah èyí ni ń jọ̀wọ́ ọmọ bàbá olówó ó jẹ́ dèrò rẹ̀ pa ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ooo ẹ jẹ́ wá nǹkan ṣe èso kálábọ̀rùn kó tó dẹ̀wù àníkẹ́ wá nǹkan ṣe sí kálábọ̀rùn kó tó dẹ̀wù akúmádójú dé sísá síbí ó gbélé tọ̀mú gbélé àánú ṣe mí ṣáàjà ló gbẹ̀dọ̀ You are coming. Mo fẹ́ rí ẹ ní súnmọ́ mi Bùnmi mo need help ẹ. Mo fẹ́ kó bá mi gbé owó blow wálé then Bùnmi mi fẹ́ kí dádì mi fẹ́ kí anybody rí ẹ jọ. Àgbẹ̀dẹ̀mí owó blow kò lè possible torí tí dáàdì bá mọ́ máa pa mí. Bùnmi mo máa fún ẹ lówó. Yeah, yes I have money. I'm down. Oh, yeah. Put me down. I'm down. Yeah, my little. Ṣé wo yẹn kéré ni? Ṣé mi ò lè wé? Máa tún fún ẹ sí i. I'm down. Oh, blow. I'm down. Oh, blow. Daddy, married. Tó kí n bẹ̀rẹ̀ sí ní ọ̀dà yìí. I'm dead. Oh, Daddy. John. Yes. Ah, wo blow. My baby boy. Ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ooo alábọ́rùn ó fẹ́ dẹ̀rù alábọ́rùn ó fẹ́ dẹ̀rù Bùnmi. alábọ́rùn ó fẹ́ dẹ̀rù alábọ́rùn ó fẹ́ Abuwe International. Oscalados. Mo gbẹ́jọ́ lẹ̀ gbàgbàgbà náà. Nǹkan tí máa ń sọ fún ẹ nìyẹn. Ibo ló forúkọ sí tẹ́lẹ̀? Gbanú. Orí ẹ wà ní ẹ̀rọ. Abuwe filẹ̀. Wá. Kí ló ń ṣe ẹ́? Ó kó mi nà. Màá bẹ gbé wà mo ṣe kó tó àgbẹ̀. Má pẹ́ o. Okay. pretty sexy
Orí ẹ̀ o. ìfúnjọwọ́ ọmọ bàbá olówó ó jẹ́ dèrò mẹ́fà lẹ́tí pìtì yé. ọmọ rẹ ẹ sí ọkọ ìwé tó wà nínú tó kú sílẹ̀ ó dọ̀la kílẹ̀ tó mọ́. bàbá kí ló ṣe fún mi. ìwọ ṣàfi òun sílẹ̀ ṣé kó má má tún wọn dẹ̀ kó má gbá wọn gbọ́ ọpọlọ rẹ̀ ó dọ̀la kó tó jí. ṣùgbọ́n pé mo ti jájú ní kí wọ́n kọ́ lọ máa mú bọ́ksà lọ́tọ̀ máa mú fùtù mi lọ́tọ̀ gbàgbé bí iṣẹ́ lé o insurance ṣó cover mi nù ní mi ò. àṣé ò tiẹ̀ le pẹ̀lú gbogbo fara pàpà òdi ara bùnmi tó máa fi wọlé tó máa fi jáde tó máa fi ro gbogbo ẹ̀pọ̀ wà láìka láìka sẹ́nu bọ̀dẹ̀ tó máa yẹ. oṣù ó dẹ̀ lójú. o sọ pé láì mú sèfì ṣó máa ń ṣọ́ láì fún mi. gbogbo àti kọ̀ọ̀rọ̀ sí ẹ̀jẹ̀. ìṣòro tó máa. ìbéèrè mi rèé sí ọ̀sìn ìsá ṣàfiṣe ni ó ṣàfiṣe ni àláyọmọ ni ló fi jẹ́ gbogbo ẹjọ́ jíjẹ ní lọ́rọ̀ sísá wa ṣàfiṣe ni àláyọmọ ni ló fi jẹ́ gbogbo ẹjọ́ jíjẹ ní lọ́dọ̀ sísá wa. Àfojú rí ní lílá ní. Dámi lóhùn. Yàtúrà lílá ní. Ó jẹ́ wà mójú ó mọ́ra mọ́. Ṣáyàn mọ́ lélẹ́yìí ṣá o. Tó bá dẹ̀ jẹ́ ṣe ènìyàn, ó ní ìtọ̀hún má máa kú mọ́ o. Ṣàfiṣe ni àláyọ̀ ni ló fi jẹ́ gbogbo ẹjọ́ jíjẹ ní lọ́dọ̀ sísá wa. Ṣàfiṣe ni àláyọ̀ ni ló fi jẹ́ gbogbo ẹjọ́ jíjẹ ní lọ́dọ̀ sísá wa. Ìmọ̀ olórúkọ méjì ìmọ̀ màlẹ̀ yóò lukutu pẹ́pẹ́ mọ̀ ó kí lèyí náà má bójú ẹbí jẹ́ jọ̀wọ́ má borúkọ ẹbí jẹ́ ní gbòòrò sísá o ṣàfiṣe ni o ìmọ̀ lukutu pẹ́pẹ́ ó ṣàfiṣe ni. kí ló dé tí wọ́n pẹ́ kó tó wá ṣe. ló fi jẹ́ gbogbo ẹjọ́ jíjẹ ní lọ́dọ̀ sísá wa ó ṣàfiṣe ni àbáyọ̀ ni ló fi jẹ́ gbogbo ẹjọ́ jíjẹ ní lọ́dọ̀ sísá wa ṣàfiṣe ni àbáyọ̀ ni ló fi jẹ́ gbogbo ẹjọ́ jíjẹ ní lọ́dọ̀ sísá wa. Àfojú rí ni lílá ni ìbájọ́ ọmọdé ìbá yàgbà lílá ni ó jẹ́ wà mójú ó mọ́ra mọ́ ṣáyàn mọ́ lélẹ́yìí ṣá o tó bá dẹ̀ jẹ́ ṣe ènìyàn ó ní ìtọ̀hún má máa kú mọ́ o ṣàfiṣe ni àláyọ̀ ni ló fi jẹ́ gbogbo ẹ̀. Àti mi, dáàdi ti dé. Ẹ kọ́ bá wọn ilé ìjáde ti dé. Mo fún ilé ọmọ mi ìfẹ́ wà láì bọ́ta. kí ló wá. ọlẹ ẹbẹyìn Bùnmi. bóyá ṣáàbì sùúrù máyọ̀wọ̀ Bùnmi. ẹ sàmì òṣù ní ìsàmì òṣù ẹ sá. mo wá ṣòwò sáfìsì inú ilé yìí ní sá. ó jẹ́ bí plumber àbí bricklayer àtọ àbí lè ṣiṣẹ́ máyọ̀wọ̀ tó bá ti kọ́ sọ́kọ̀ máa fi. yes. mi ò yọ kó sá. ta ni kí ló wá. That is Auntie Peter Minister. Oh my God. Let my shit on myself.
fi rí bẹ́ẹ̀. bàbá kò yé èmi náà ẹ wò ó ṣe ni wọ́n fi oògùn sí oúnjẹ fún gateman oògùn oorun náà fi sí oúnjẹ fún nìyẹn bá sùn lọ ish. ẹ wo bàbá ṣẹ́rí àròyé kọ́ ló máa yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbẹ́rẹ́ sísín dẹ̀ kọ́ lóògùn ebi oúnjẹ jíjẹ òun lóògùn ebi ẹ jọ̀ọ́ bàbá Awóyalé nǹkan tá a máa ṣe sí ni kẹ́ bá wa wá solution ẹ jọ̀ọ́. ṣoṣo tó bá rú lójú a sì bílẹ̀ lẹ́rẹ̀ wò ó kù. ẹ̀yin tó lọ yẹ o kò tẹ́rẹ̀ omi ayé gbẹnugbẹnu omi ọ̀sà wújì adébọ̀ṣẹ̀ náà ṣẹlẹ̀ máa gbò èyí tí ó bomi ẹ̀ẹ́lẹ̀ tí ó máa bomi lé káàkiri àdá omi àdá ọ̀ṣà. Daddy. Yes. Mo rò bóyá ẹ sọ gbọ́dọ̀ àwọn fámìlì yìí là ń bọ̀. Ilé fámìlì mi náà làwọn àyè àbí. Ilé fámìlì mi làwọn àyè. But ọ̀dọ̀ àwọn babaláwo kọ́ ni bíbá yẹn. Fi orí babaláwo yẹn fámìlì wa. Ìmọ̀ Daddy. Yes. Gbogbo bíbá yẹn. So I think I want. Àwọn pẹ̀lú. Ẹ wọ̀ ọ́ gbọ́dọ̀ lọ. Àwọn àtẹ́yìn tirẹ̀ ọjọ́ tá a ti bá bomi ọjọ́ náà ní ìjọ ọjọ́ tí ní bá fojú bẹ̀tù ọjọ́ náà nígbà ó yá máa sọ nǹkan tó jù rẹ rí àti nǹkan tó mọ̀ nípa ọ̀rọ̀ ọmọ yìí. Jẹ́wọ́ kí ni àlọ́ ọmọ mi lélẹ́yìí ọmọ tèmi ìwọ ni kí ló fọ̀ tó fẹ́ jẹ́wọ́. èmi tí mo ní ká kó wọn wá wọn mọ̀ bí tí mo fi ní ká kó wọn wá. Bàbá ṣé mọ̀ pé ẹni tó ní problem ni ó ní kẹ́ ẹ bí ní ọ̀rọ̀ eléyìí wà tó ní pẹ́ ní ká mú gbogbo wọn wá la ṣe mú náà mọ́ àwọn. jẹ́wọ́. ilé ní kó máa sọ. ìyẹn mo wò náà jí. ń gbọ́. kí ló ń ṣe. ẹ má ṣe kò ń ṣe jó mi kò ń ṣe pé mo ò ṣe nǹkan tí mo ṣe Daddy náà ló fà á. èmi ṣùgbọ́n mi wíwá tí mo ní kó bá mi wá síbí báyìí ó ní í ṣe pẹ̀lú arábìnrin tó jókòó mi òun gan ni mo really fẹ́ kí o meet torí bó ṣe jókòó yẹn ọmọ mi ni o. ọmọ yín. ó ní mo ní mo fẹ́ kó wá rí mo fẹ́ kẹ́ kíra yín sí kẹ́ ṣera yín lọ́kàn ìyá ìwọ náà kí àbúrò ẹ̀ Ṣùbọ́mi lórúkọ ẹ̀. Daddy, how come tẹ bí ọmọ tó dàgbà tó ètí mi ò dẹ̀ mí tẹ̀ ẹ́. sórí nígbà kan rí mo ní ọmọbìnrin tá a jọ ń ṣe wọléwọ̀de tá a ń bí friend ara wa along the line ọ̀rọ̀ oyún wọ̀ bẹ́ẹ̀ tìgbà tí Ọlọ́run máa gbé ṣẹ̀dé ọmọbìnrin ó kú àtọ́dẹ̀ kú yẹn mi ò tiẹ̀ mọ̀ pé oyún yìí exist láìpẹ́ ni mo pàdé àbúrò ẹ̀yìn Ṣadé ẹ̀ tó jókòó ní àbúrò girlfriend mi yẹn òun ló ń wá jẹ́ kí n mọ̀ pé girlfriend mi ló kú o kó tó kú ó bí oyún yẹn o no kò lè rí bẹ́ẹ̀ náà irọ́ ni eré ni àwàdà ni a bá mú Bídèmí lọ sí hospital mi pẹ̀lú ẹ̀ a lọ ṣe DNA test ṣé kí n má tàn ẹ́ DNA confam pé ọmọ mi ni ọmọ yìí ètèmí bá di méjì láyọ̀ mi bá kún mú so kò ń ṣe Ṣùbọ́mi nìkan ni ló máa jẹ́ ọmọ fún mi bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣadé, I'm very grateful. I thank you very, very much. I will never forget this. Oh God, you don't know what you have done. Thank you. You are most welcome, sir. Àmọ́ Ọlọ́run ló lọ́pẹ́ lọ́dọ̀. Àníró ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Àmín. Bídèmí. Yes, ma'am. Ìwọ ni mo lọ́rọ̀ tó pọ̀ bá sọ. Ọmọ jẹ́jẹ́ dọ̀wọ́ ẹ̀ o. Ilé yín ló ń lọ. Good conduct. Má
débẹ̀ tán kó wá fẹ́ lọ máa wo àwọn ìwà tí ò kí ń wù ń bí báyìí kó má dàbí pé bóyá bíi tó ti grow up pé wọn kọ ẹ ṣó ti gbọ́ àbí náà máa get in touch pẹ̀lú ẹ. Daddy. Ṣé wọ́n fẹ́ máa tẹ̀lé wa lọ lẹ́nu yẹn? Oh yes, ó lọ sílé bàbá ẹ̀ nìyẹn. Tèmi di méjì ni ayọ̀ mi kún nìyẹn, ayọ̀ mi pọ̀ sí i. So ẹ̀yin méjèèjì ẹ lè máa ṣe wọléwọ̀de wọn náà rẹ́ ní kejì bá ṣe rẹ́ nìyẹn, kò ní jẹ́wọ́ nìkan ló máa ṣe yóró nulẹ̀, don't you know? Thank you very much. You're most welcome, sir. Tèmi ti wá bá mi. Ṣé mi ò ti pòfo báyìí? Èmi tó jẹ́ wípé adopted child ni mí. Bàbá yìí kọ́ ló bí mi. Tí mo ti ròyìn pé mi ò ní rival. Ọmọ wọn gangan. Ọmọ gidi ojúlówó ọmọ tiẹ̀ gangan wá wọlé wá. Báwo ni mo ṣe fẹ́ ṣe? Automatically mo ti lose nìyẹn. Àbí? Ọmọ ìṣá ló máa wé gbogbo properties ẹ̀ fún nìyẹn. Ó ṣáà ní gbé fẹ́mi tí mi kì í ṣọmọ ẹ̀. Mi ò gbọ́dọ̀ fààyè gbà rẹ̀. Kí ni mo lè ṣe? Ṣé ká pa ni? Rọ, ẹ má jẹ́ ká pa o. Tá bá pa, ayé máa tètè fura sí mi. Ó dẹ̀ tún rí yẹn sọ. Jẹ́ kí n yà ń wèrè kó dídì gbolúgì, kó máa bógi jẹ káàkiri, kó pẹ́ mi. Ewu ṣe rí gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ó máa tètè mú fura dání. Mi ì fẹ́ má yà ń wèrè. Mo rú nǹkan tí mo fẹ́ ni. Mo ń fẹ́ nǹkan tó jẹ́ pé òun máa fọwọ́ ara ẹ̀ ṣe. Bí kéèyàn máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Ìmọ̀ bí kókàn máa hùwà ìtìjú, kó máa dojú ti bàbá ẹ̀ kiri àdúgbò, kó ṣáà máa ṣàṣemáṣe káàkiri. Nǹkan tó ṣàjẹ́ yìí pé òun fúnra ẹ̀ ló máa ṣe táyé òfin ní fura sí mi pé èmi ni mò ń ṣe. Ìmọ̀ tó bá ṣáà máa fi ṣe gbogbo kíní yẹn rábaraba rédèrèdè tí bàbá ẹ̀ gangan á fi jókòó tá a fi wá wò ó pé ọmọ yìí o kò ń ṣọmọ gidi, kò ń ṣọmọ téèyàn lè fẹ̀yìn lẹ́tì, kò ń ṣọmọ téèyàn lè gbógun lé lọ́wọ́ tó fi máa decide lọ́kàn rẹ̀ pé gbogbo ogún yẹn kóun kó padà fún mi. Ó mú mi rántí oògùn abẹnú gọ̀ǹgọ̀. Ṣé o lè rí pátá ìṣá? Pàǹtì àwọ̀tẹ́lẹ̀. Pàǹtì bẹ́ẹ̀ tó ń wọ̀ sí díẹ̀. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ 20 mo lè kó wá. A yàn dìjàjà lọ. Èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀. Tí n bá parí iṣẹ́ ìtàn bí kó má fojú kọkùnrin kódà kó fojú kan bàbá ẹ̀. Ó mà lè tó yẹn. Interesting. Bí kó bá ṣe ni. Mo like irú yẹn. Mo like ẹ bá mi ṣe yẹn. Mo like yẹn. Wo bí ó wá ní kìlọ̀. Ó ní kìlọ̀. Ìkìlọ̀ bẹ̀ ni wípé má jẹ́ kí nǹkan kan kọlù ẹ̀ débi tó máa ka bòròbòròbòrò pé ọwọ́ ẹ̀ níṣẹ́ yẹn ti wá èmi mo ṣe báyìí fún un. Má yẹ kí inú ẹ dùn débi tó máa ní ọ̀rẹ́ ìmùlẹ̀ kan pé ó máa wá lọ sọ fún pé èmi mo ṣiṣẹ́ yẹn tó bá ti rí bó ṣe ṣiṣẹ́ lára ẹ̀ sí. O ti gbọ́ ewu ni o. Ẹ̀gbọ́n èdè mo yí pé mo jájú gbogbo level yẹn lọ. Mo yí wà yìí mi lọ́kàn. Mi ò ní ààtì. Mo ti sọ ààtì mi sí kànga tipẹ́tipẹ́. Ìtúrẹ́ ìbòye àìmí lè love anybody. Owó nìkan ló má kà sí mi bí n ṣe máa wà alright ni. Kí ni màá sọ yí pé mo jẹjú? Kí ni mo fẹ́ jẹyú tí inú mi fẹ́ dùn tí màá fi lọ máa jẹ́ pé mo ṣe nǹkan báyìí fún? Ṣé mo fẹ́ sọ pé mo fẹ́ pity ẹ̀ lọ́jọ́ ọ̀la ni? Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí kò kàn mí mọ́ kémi ṣáà ti wà alright ni. Ọmọ ẹ̀ ṣe bí wọ̀ ni. Iṣẹ́ ti di ṣíṣe. Kàn get kìíní ẹ̀ fún. Ṣùbọ̀mí. Ìwọ ni. Ṣé ìwọ ló wà núgò tó ń jẹ́ jíìnì? But why did you do that to me? Kí ni mo ṣe fún ẹ tó yẹn? Bòmí òde báyé mi jẹ́ báyìí. Kí ni mo ṣe fún ẹ tó yẹn gbà mí nà ọ́ Ṣadé? I can't believe it. I just can't believe it. Ṣùbọ̀mí ni. Ẹ wò ó, ibi ti padà sórí oníbi o, àṣà tí ti padà sórí aláṣàṣì. Bí báwo kò yé wa bàbá? Níwọ̀n pa àgbà tó ti jẹ́wọ́, ẹlẹ́rù ti forí ara rẹ̀ gbé. Ẹlẹ́rù. Ẹlẹ́rù ti rù. Bàbá ta lẹ lẹ́rù? Ẹ jẹ́ kó yé wa. No, wait. Are you okay? Bàbá, ó ti ń yé mi o.
Daddy, I'm feeling. Bàbá ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Kò sọ́ọ̀nì níbí, ọ̀nì ò sí níbí. Àlọ́tọ̀ ni nǹkan tó ń sọ yẹn ọ̀rọ̀ ti fẹ́. Ṣùgbọ́n mi kí ló rọ̀ lù ẹ́? I don't know, I'm just feeling horny. Èwo ni sọ́ọ̀nì kò sọ́ọ̀nì bí? Papa, please, I need you. Ṣé bó ṣe máa ń ṣe ní ìtẹ́lẹ̀ nìyẹn? Bó ṣe ń ṣe ní ìtẹ́lẹ̀. Bàbá ẹni ẹjọ́ máa lọ bá ní ṣe náà. Bàbá kí la máa ṣe sí ọ́ nìyẹn ò dáa. Ẹni níbi ìbò. I'm feeling. Ẹ̀yin tó lajẹ́ ìṣúná ẹ má jẹ́ kéjọ wọlé tọ́ mi. Bàbá sọ̀rọ̀ jáde. Bàbá ẹbí. Bàbá ẹ má jẹ́ òpá kúrú mọ́ yìí kí ni ká ṣe sí tí òfin ní ọ̀nà. Ìjọba ọ̀rọ̀ tó wà lẹ̀, ibi ti padà sórí orí mi. Àní ẹ bá àwọn nǹkan ṣe sí. Ikùn súnmọ́ mi. Ikùn ti Ẹ̀yin láyé rẹ̀ lọ́wọ́. Ẹ jẹ́ ká ṣàánú mi o. Ẹ má jẹ́ kó ṣe ibẹ̀ ló fẹ́ kẹ́ bó ṣe. Ibo èṣù rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn tó láyé nù. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn tó láyé. Sorry, ẹ jọ̀ọ́, ẹ sáré yá mi ní kíní mi ò ní pẹ́ dà. Fọ́dún mélòó? Bí a bí like 5 minutes. Ẹ má jẹ́ kó lọ, ẹ má jẹ́ kó lọ o. Ẹ lè filẹ̀ náà. Ẹ bá ń jẹ́ filẹ̀ o. Ẹ bá ń gbá kínní mi lọ́wọ́ rẹ o. Ẹ máa gbé ẹ máa yọ̀. Náà mo ti ẹ̀dúpẹ́ lọ́dà kí ló ṣe o. Bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀ rẹ̀ ooo ẹ máa wò nínú. Bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ìmọ̀lùkùtù bẹ́ẹ̀bẹ́ ìmọ̀ máa rẹ̀ ooo ẹ máa wò nínú. Pretty sexy èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀dẹ̀rọ̀ rẹ̀ pa. Sexy pretty yeah èyí fún jọ̀wọ́ ọmọ bàbá olówó orí ẹ̀dẹ̀rọ̀ rẹ̀ pa. Ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ooo ẹ jẹ́ wá nǹkan ṣe èso kálábọ̀rùn kó tó dẹ̀wù. Àníkẹ́ wá nǹkan ṣe sí kálábọ̀rùn kó tó dẹ̀wù kó. Akúmádójú ní ó sì sá síbí ó gbélé tọ̀mú gbélé àánú ṣe mí. Ṣájà ló gbẹ̀dọ̀ rẹ ni fífún mi ó. Èèmọ̀ rẹ ó èèmọ̀ lùkùtù bẹ́ẹ̀bẹ́. Èèmọ̀ rẹ ó èèmọ̀ lùkùtù bẹ́ẹ̀bẹ́. Gbàdé máa wá ṣe sí. Sexy pretty èyí fún jọ̀wọ́ ọmọ bàbá